Honorable Commissioner, it is no longer news that you represented Nigeria. That is not true. The Ministry of Health and Social Welfare. What is this? Kilanko! Ẹ̀jẹ̀ gbígbóná wà, ẹ̀jẹ̀ dúdú wà, ẹ̀jẹ̀ kíkorò wà, ẹ̀jẹ̀ májèlé wà. Àríwó eléyìí rí a fi ń bọ lọ́rọ̀ ló jẹ́ ni. Tó bá wù wọ́n tún bí egún, tó bá wù wọ́n fọ́ bí ọ̀sà àgbàlẹ̀. Ẹ má sọ̀rọ̀ mi náà. Àbíkú àgbọ̀nrín. Àbíkú àmọ́ tako kádàrá. Yeah.